My dear, ẹ má paná o. Ṣé mọ̀ pé mi kì í gbádùn ẹ̀ tẹ́ bá paná ẹ tanná o. Ṣé nítorí jẹnajẹna tó mú yín lábẹ́lẹ̀ fi paná? Ó mú èmi náà last week. Akérèkọ́rọ́ skin ultimate mo lò ó dẹ̀ ti lọ one time. Akérèkọ́rọ́ skin ultimate. Ó dára fún jẹnajẹna, ifo, àlè ifọ́, kúrọ̀kúrọ̀, akérèkọ́rọ́, àwa làgbà, àwa ní bàbá. Alhamdulillah, Rabbil Alamin. Ain't me? Shall I fear and mobile? Alafia lemi on point by 2. Wow. Thank you for always joining me. May God continue to bless you. Ain't me? Ẹ̀yin obìnrin, ẹ má jókòó bẹ́ẹ̀. You need to get something doing. Lórí program ti tèmi, ó jọra wọn. Ó fẹ́ jọra wọn. Get something doing. Èmi mo ti bá yín gbé Akérèkọ́rọ́ skin ultimate. Mo ní ẹ darapọ̀ mọ́ wọn. Ẹ má máa jókòó lébẹ̀ yẹn. Ó wà lára reason tó fi ń affect marriage sí yín. Yes, ó wà lára rẹ̀, especially economy tá bára wa nísìn. Thank you for joining me. Program ti ṣe ní, let me go straight there. Like in the past, àwọn ọkùnrin bíi mélòó kan ti pè mí pé ìyàwó wọn ti sú wọn. In fact, in the past, èèyàn kan sọ fún mi pé ìyàwó òun sún òun débi pé òun fẹ́ lè introduce ẹ̀sẹ̀ lómi. Ó ní bet báwo láyé ṣe máa bá ń gbọ́. That is to say, obìnrin yẹn ò ṣẹ́ bet kò fẹ́ àjọṣepọ̀ òun àti obìnrin yẹn mọ́. Ìkan nínú wọn sọ pé kódà òun ò fẹ́ kí ìyàwó òun kó fẹ́ràn ọwọ́ kàn. Àwọn ṣàṣepọ̀ bet òun ò fẹ́ kó fọwọ́ kàn. Ìkan nínú wọn gan sọ fún mi pé ibi tí ìyàwó òun ní òun lára dé, kó ń gùn ni, kó ń ṣe nǹkan tó ń ṣe, òun fẹ́ kó fọwọ́ kàn ní orí nǹkan ọmọkùnrin. Like hatred yẹn òun ló pọ̀ tó bẹ́ẹ̀. Ìwọ obìnrin tó ń wò mí lẹ́ni, o lè má mọ̀, ó lè jẹ́ pé ọkọ ẹ gan feel something like that for you. And this is the time to what? To check it out. Kó tó di pé a wá lọ sọ solution fún ọkùnrin tó níyàwó òun ti sùn, because mo ní 1 or 2 solutions. Fún ọkùnrin tó níyàwó òun ti sùn, ìyàwó òun ti sùn, mo ní 2 solutions. And mo need láti tackle problem tó lè fà á tí ọkọ fi lè sọ bẹ́ẹ̀. Ẹ mọ́ gbàgbé pé àwọn ọkùnrin míì wà wọ́n like wọ̀nyí nítorí ojú kòkòrò. But lórí ti tèmi, ìyẹn kọ́ ni mò ń sọ. Ó lè mọ́ jojú kòkòrò. Ó lè jẹ́ pé ìwà obìnrin yẹn. Bẹ́ẹ̀ lórí ti tèmi yìí, ẹ̀yin obìnrin ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ. Ẹ̀yin ọkùnrin náà ẹ jẹ́ ká yára wa lọ́pọlọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ ńlá nítorí pé ó dì pẹ̀lú ọkọ àti ìyàwó ni. A gbọ́dọ̀ kan sọ ká kàn fílẹ̀ ká dákẹ́, like it is a bigger one. Ọlọ́run ní dalẹ̀ ẹnìkankan yín rú o. Like divorce kò kí ń ṣe nǹkan tó wà okay. Kò í ṣe nǹkan tó Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Ànábì sallallahu alaihi wasallam ó dẹ̀ jẹ́rìí síbẹ̀ pé Ọlọ́run fẹ́ nǹkan tó ń jẹ́ divorce. Nítorí ẹ̀ ni wọ́n fi sọ wípé kẹ́ ẹ rò ó, wọ́n tún fún yín chance. Pé ẹ lọ rò ó. Ká mọ́ sọ̀rọ̀ divorce yẹn lẹ́ni, ìyẹn ó tún dijọ́ mi. Ní ilẹ̀ àwọn Haúsá, tí ó bá di pé ìyàwó rẹ ti sú ẹ, kó má fẹ́ kàn ẹ́ mọ́. Àwọn èèyàn nígbàgbọ́ pé ìyàwó ń súyàn. Wọ́n á kàn tẹ̀mọ́ ẹ̀ pé sányín ló ń dààmú rẹ̀. Sányín yẹn ó wà ní like 3 different forms. Tó jẹ́ pé wọ́n dẹ̀ ní oògùn ẹ̀ tí wọ́n fún ẹ. Sányín ni wọ́n pè. At the end of the day, èyí tó bá wá gajù, wọ́n á lè sọ wípé àlùjànnú ló ń dààmú wọ ọkùnrin. Wọ́n lè sọ pé àlùjànnú ló ń dààmú wọ ọkùnrin tó fi di pé ìyàwó rẹ̀ tó fowó fẹ́, tó dọ̀bálẹ̀ fún, pé kò wù ẹ́ mọ́. Ẹ̀yin obìnrin, ìdí ẹ̀ lélẹ́yìí. Number 1, ìdọ̀tí lè fà á. Obìnrin bá ti dọ̀tí jù, ó lè fà á kí ọkùnrin máa rò bẹ́ẹ̀ yẹn. Yes, ọkùnrin ò ní fẹ́ fọwọ́ kan rú obìnrin bẹ́ẹ̀ yẹn, cause nítorí ìdọ̀tí. Àwọn obìnrin míì wọn ò mọlé tọ́jú, wọn ò mọra wọn túnṣe, wọn ò mọ àsìkò tó yẹ káwọn tọ́jú àwọn ọmọ. Like some of them, àwọn obìnrin míì wọ́n kàn prefer láti máa wo fíìmù. Àwọn míì dẹ̀ prefer láti máa sọ̀rọ̀. Wọ́n á fi lé kalẹ̀ lẹ̀, wọ́n á lọ máa rojọ́ ní the neighbor's house. Why? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìyàwó tí wọ́n fẹ́ ní ṣùlọ́kà kò yẹ kó rí bẹ́ẹ̀.
Number 2 ó ní financial aspect. Tí ìyàwó ó bọ̀ láti ilé wọn, ó wà very ambitious. Once tó ti marry tó ti rí pé ọkọ ń ṣe bùkátà 1 or 2, ó ti gbàgbé ambition títí ẹ̀, ó ti gbàgbé pé òun níṣẹ́ lọ́wọ́, òun gan wà enterprises tẹ́lẹ̀. Like when tó ọkùnrin bá ti ṣe tí ò mọ ibi tó máa kọ́dà, tó di pé òun ẹ̀mí mọ̀ ti fẹ́ bọ̀, irú obìnrin bẹ́ẹ̀ mọ́ sú ọkọ. Ó yẹ kí ẹ̀yin obìnrin jẹ́ last resort fún ọkọ yín ni. Like kí ọkọ bá ti wá tó bá ti rí, tó bá rántí pé ìyàwó wà nílé, ìyàwó mi wà nílé, jẹ́ n lọ gbà lọ́wọ́ ìyàwó mi kó ti ràn mí lọ́wọ́. Bẹ́ẹ̀ ẹ̀yin ọkùnrin gbogbo tẹ́ bá gbà, gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá gbà lọ́wọ́ ìyàwó yín, ẹ dá padà. Bẹ́ẹ̀ lè dá padà nínú cash, ẹ dá padà nínú ìfẹ́, nínú caring, nínú kindness, nínú honesty. But kókó rẹ̀ náà ni pé tẹ́ bá rí, ẹ̀yin náà ẹ dá padà, ẹ invest lórí obìnrin yẹn, lórí business ẹ̀. Àǹfààní yín náà ló máa wá jẹ́ lọ́jọ́ iwájú. So tí obìnrin bá wà financially stable, àwọn ọkùnrin máa ń fẹ́ràn obìnrin bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin, ó lè má jẹ́ gbogbo wọn 100%. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó máa ń fẹ́ kí obìnrin wà financially stable. Then ó ní láti wà submissive. Submissive ò ní pé kó jẹ́ dìdìrìn kí wọ́n fi ọ̀bọ lọ̀. Then ó ní láti máa bìkítà fún ọkọ. Ó ní láti máa bìkítà fún ilé rẹ̀. Ó ní láti respect àwọn ọ̀rẹ́ ẹ̀, àwọn mọ̀lẹ́bí ẹ̀, ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Ó ní láti respect as a good wife. Like nǹkan tí wọ́n fẹ́ nìyẹn. Then ó gbọ́dọ̀ jẹ́ nagging woman. Ẹ bá ṣí tí mo ti ka 4 points. Ẹ má máa ṣe nagging. Nagging yẹn ó máa jẹ́ kí ọkọ run mental. Like obìnrin bá nag, ọkọ ò ní fẹ́ wọlé, no matter how beautiful you are. Tó bá ti jẹ́ pé obìnrin tó nag ni, wọn ò ní rà ẹ́ ní 9, wọn ò ní rà ẹ́ ní 60, wọn ò ní rà ẹ́ ní kọ́bọ̀. Mi ò mọ ibi ẹ bá ti máa tẹ̀mù àwọn owó kéékèèké, àwọn owó chípínlẹ̀ mo fẹ́ sọ yẹn o. Like wọn ò ní rà ẹ́ ní nothing. No matter bá ṣe fine, tó bá ti nag jù, like learn to control, or better still, tí inú bá ti ń bí ẹ, kódà kó jẹ́ àwọn ọmọ ni ó lè sọ̀rọ̀ fún wọn. Bóyá àwọn ọmọ yẹn wọ́n lè lọ relate ẹ̀ fún bàbá wọn pé daddy ẹ má ṣe báyìí, ẹ má ṣe báyìí. Inú mọ́mí ò dùn. Stop nagging. Nagging ó máa chase ọkọ síta. Obìnrin tó bá nag àìpẹ́ láì jìnnà, ó máa chase ọkọ síta. Then again, obìnrin ẹ ní láti súnmọ́ Ọlọ́run. Ẹ súnmọ́ Ọlọ́run. Prayer, ọkọ nídìí prayer. Ọkọ fẹ́ kó ń wà níbì kan, kó mọ nígbàgbọ́ pé ìyàwó mi gbàdúrà fún mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Kó dẹ̀ rí sign pé àdúrà yẹn ń gbà. Obìnrin táwọn àdúrà wọn bá ń gbà, àwọn obìnrin tó súnmọ́ Ọlọ́run, àwọn obìnrin tó àbàgàgebè. Bẹ́ẹ̀ tó bá ti di pé ọkọ wà stable, ó máa wò pé àbọ̀ ìyàwó mi ṣe bákan ni, àbí kó yẹ gbàdúrà fún mi ni. Ọkọ fẹ́ kí òun travel lọ, kó ń lọ anywhere, kó mọ̀ pé òun ní iṣu lẹ́yìn ọgbà. Kó wà relax pé ìyàwó mi wà ń bẹ̀ fún mi. Ìyàwó tó bá tẹ̀ ń gbàdúrà, tó jẹ́ pé tó ń gbàdúrà fọ́kọ, definitely àwọn ọmọ ẹ̀ náà ti dá ládùúà nìyẹn. So nǹkan márààrún yẹn tí mo kà kalẹ̀, tí obìnrin bá lack ẹ̀, ọkọ máa ń tẹ̀m láti ṣú ọkọ. Then ìgbàlódé tó jẹ́ olórí ibẹ̀, òun ni pé kí obìnrin kó mọ̀ mọ eré ṣe àtọ̀. Kí obìnrin mọ̀ mọ eré ṣe, kó mọ̀ mọ bí wọ́n ṣe ń tọ́jú ọkọ, kó mọ̀ mọ change your style táwọn wí, kó mọ̀ mọ ní varieties. Ó di mélòó? Ó di 6. Kó mọ̀ mọ ní varieties. Like ọkùnrin púpọ̀ ló ní nǹkan tó ń dùn wọ́n lọ́kàn. This is just the few tí mo lè mú wá, tí mo rí pé ó jẹ́ point. Àwọn ọkùnrin míì wọ́n lè fojú fo 1 or 2. Tí wọ́n á dẹ̀ mọ gbégbé àlàáfíà wọn lọ. Tó yẹ pé àwọn gan-an wọn máa ṣe èyí tó kù. Ká sọ pé yes, àwọn obìnrin wọn tó yẹ pé wọn ò mọ́ná dá. Síbẹ̀síbẹ̀ ọkọ wọn ó sì stand títí tí wọ́n fi learn, tóbìnrin yẹn fi learn láti mọ bí wọ́n ṣe ń dáná. Torí pé kí ni, other part of her ó wà greater than iná dídá yẹn. But ẹ̀yin èyí tẹ́ lose yẹn, ó wà greater tó yẹ pé wọn ò lè fojú fo. So ẹ̀yin obìnrin ẹ take care bíbí. Tẹ́ bá ti wá take care, tí ọkọ yẹn bá ti wá find one thing, a jẹ́ pé ọkọ yẹn ló ní problem. Ẹ jẹ́ ká bá take care sanyín pẹ̀lú product on point by 2. Ẹ jẹ́ ká bá take care sanyín pẹ̀lú product on point by 2. Ní ilẹ̀ Haúsá kò sí kan pé ìyàwó mi ti sú mi. Ìyàwó 4 ni wọ́n mọ ní 4, 3, 2. Ẹ̀yin ọyọ kan lẹ́nu ó ti sú ẹ. Like báwo la ṣe fẹ́ ṣe? Yes, a mọ̀ pé ẹ̀yin kan ni o. Ẹ sọ pé tóbìnrin bá ti pẹ́pẹ́pẹ́ lọ́dọ̀ yín, ó máa ń sú yín.
ó mọ sun yín. So lẹ́yìn ìgbà tó bá wá lo eléyìí tó tún wá ń fìlì pé ó ti sú ẹ ó dẹ̀ rí pé ó ti lo ó ti gbé egbògi on point sára, ara rẹ ti ṣe ṣéké, ara rẹ ti ṣe dáadáa, ó ti wà gẹ́rẹ́sì. Ó bá máa fi lo product on point by 2 tán, ìyàwó rẹ ò ní sú ẹ mọ́. Ìwọ gan ló wà mọ́ bẹ̀yàwó rẹ. Ìwọ gan ni wàá mọ́ bẹ̀yàwó rẹ, mo assure rẹ. But tí mo bá ní tó kí n mọ́ sọ̀rọ̀ okay, in the absence of on point by 2 kò sí lára ndo on point by 2 product ẹ̀ ó scarce àríra. Kí wá ní the next thing tó fẹ́ ṣe? Ó ti try gbogbo everywhere kò ṣe. The next ni pé fẹ́yàwó mi. Ìmísí ìyàwó tuntun, yes, kí n tó repeat ẹ̀. Fẹ́yàwó mi tọ́lọ́run bá gbà fún ẹ tó bá lówó rẹ̀ lọ́wọ́. Ìgbà tó yẹ pé ìyàwó yẹn ó ṣáà lè máa ṣe káàkiri kó mọ kó àrùn káàkiri kó máa lọ báyé àwọn ọmọ jẹ́ àti ìyàwó ọmọ ọlọ́mọ tó ní ó ti sú ẹ kó mọ̀ báyé rẹ̀ jẹ́. Ẹ̀dẹ̀ nínú ọkàn yín ẹ̀yin ọkùnrin tí ìyàwó yín ti sú yín, ẹ mọ́ ever mention ẹ̀ síta. Olóògbé alékè ikú ọ̀wọ̀wọ̀ o. Olóògbé kíyàn mọ wish èèyàn bad. Olóògbé yín lékè ẹ mọ́ ever sọ síta. Just fight it. Èmi nígbàgbọ́ pé like spirit ni and one all kind of sanyín ni. Èmi máa sọ pé sanyín jíní ló ń sẹ́yìn àbí sanyín kẹ̀ṣí. Yes, sanyín, that is infections nínú egungun ni. Egungun yóò ní agbára mọ́. Nǹkan táwọn èmi ò pè nìyẹn. So yẹn, yes, sanyín ni. Má jẹ́ kí ìyàwó rẹ̀ kó mọ̀ sí. So tó bá fẹ́ ìyàwó mi, ìmísí ìyàwó mi ó máa ran ìyálé with time ṣékélé wàá kàn rí pé ìyàwó rẹ̀ tó sọ pé ó ti sú ẹ á rìn sí ọkàn ẹ̀ again. Ó máa rìn sí ọkàn ẹ̀. Kí ni mo sọ? Ìmísí ìyàwó tuntun ó máa rìn súnmọ́ ìyálé. With time wàá kàn rí pé ìyálé yẹn á bẹ̀rẹ̀ sí ní wù ẹ́. Ìkan tó fi fà á tó fi jẹ́ wípé ìyàwó ẹ̀ ti sú ẹ ni pé inú ọkàn rẹ orí pé òun nìkan ló ń ṣe yẹn, ara ẹ̀ wá ti kọ́. Torí ọkùnrin like varieties, ọkùnrin like adventures. Òun ló dàbí pé ó ti sú ẹ. Tíyàwó méjì bá wá bóyá lóyún tó jẹ́ nìyẹn. Kó like adventure, like varieties, but ó fẹ́ gbàgbọ́. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àdínì tiwa ó ní mẹ́rin in as much as ó ní owó rẹ̀ lọ́wọ́, mẹ́rin oníkẹfẹ́ mẹ́rin. So yes, tó bá ní owó ẹ̀ lọ́wọ́, àwọn obìnrin wà ń ta single mothers ń wá ọkọ náà. Tó bá ìmísí ìyàwó tuntun ó máa mí sí ìyálé. In no time wá desire wọn, wàá mọ̀ tó time fún wọn ni. For the first time tó bá kọ́kọ́ fẹ́yàwó yẹn, yes, àkókò nínú Yorùbá culture, ó bá ti fẹ́yàwó ni ìyálé ẹ̀yin ẹ sinmi náà, ẹ jẹ́ kí ìyàwó kó gbádùn ọkọ. Yes, bóyá nǹkan tó wàá ṣe nìyẹn. Tó bá máa fi ṣe ìyàwó for a month, I'm telling you, wàá rántí kinní kan nípa ìyálé, wàá dẹ̀ padà sọ́dọ̀ ẹ̀. Ìyálé náà gbogbo àwọn nǹkan tó ní mi léṣe tó bá ti rí ìyàwó rẹ̀ tó ń ṣe, I'm telling you, ó náà máa ṣe. Òun náà máa wá di spere. Tó bá ti rí gbogbo spere tí ìyàwó ń ṣe, in no time òun náà ó máa di spere. Bẹ̀ tí ìyálé bá ń tọ́ láti ṣe spere, ẹ má fún ní cold mind. Ẹ má sọ pé kí ló dé ẹ lọ sẹ́ńpẹ́. Ta ló sọ pé obìnrin máa ń sẹ́ńpẹ́? Obìnrin ò kí ń sẹ́ńpẹ́ lọ́dẹ ọkọ. Ẹ má fún wọn ní low energy. Ẹ̀yin náà lẹ ń fún àwọn obìnrin yẹn ní low energy. At the end of the day, ẹ̀ náà obìnrin yẹn sú yín. So that is my solution. Mo believe pé I understand. Mo ní number 1 ní pé kẹ́ ẹ kàn sí on point by 2 ká ṣògùn sanyín fún yín, sanyín of all sorts. Then tó bá rí pé in the absence of on point product the next thing ni pé fẹ́yàwó mi. Ìmísí ìyàwó mi ó máa rìn símọ́ ìyálé. In no time wàá máa desire gbogbo wọn. Wàá máa desire gbogbo wọn. Yes, gbígbádùn ló dé bẹ́ẹ̀. Gbígbádùn dé nìyẹn. This is on point by 2. Using my words for others. Ẹ̀yin tèmi kí n tó lọ, ẹ̀yin obìnrin tẹ́ ṣe kankan. Ẹ tẹ̀ sí ilé-iṣẹ́ akérèkòrò. Màá kọ nọ́mbà wọn. Òṣòdì BRD command Àjàsà ọjà níbẹ̀ ní location wa wà. Ẹ pè wọ́n tó yẹ yín, ẹ darapọ̀ mọ́ wọn. Ẹ̀yin náà di big woman, big man nínú business. Kò kí ń pọ̀ jù. So à ń wá distributors all over Nigeria àti Ghana lápapọ̀. This is on point by 2. Using my words for others. Ire o, ẹ tọ́jú ìyàwó yín.